A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. A dúpẹ́ fún Ọlọ́run ọba àlékè ọlá, ọba tí ó ń bẹ lánàá, tó ń bẹ lénìí, tí ó tún máa bẹ tó bá di ọ̀la. Ẹ kú ilé báyìí ni àkáralé, ẹ káàbọ̀ ni àkérò ọ̀nà. Tá a bá rí ẹni tó bá tójọ́ méjì jọ́ mẹ́ta, ẹ kú àsìlà àkìrẹ yín. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, Malam Habibullah Aríṣekọ́lá Adélékè Àkànfẹ́, ọmọ àjẹ́ Ọlọ́run tí gbogbo yín ti mọ̀ náà ni. Lónìí mo wà pẹ̀lú bá mi àgbà, ilé la wà o, kì í ṣe ìta la wà. Àwọn àgbà bọ̀ wọ́n ní àlejò ní mọ ẹdìẹ dúdú nínú ìsàsùn, wọ́n ní àbí tó bá ní ọwọ́ onílé nínú. Ẹnu onípọ̀n náà la sì ti ń gbọ́ pọ̀n. So kó tó di pámọ́ lọ, bá mi ó bá ń dárúkọ fún gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa àtẹ̀yin tẹ́ ń wò wá nílé. Bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah alladhi ahyana ba'da ma amatana wa ilayhi nuzur. Orúkọ èmi tí olóòtú wa bá ní Alfa Muhammadu Uzair Akéwùsọlá Àyégbàmí ní ìlú Àpòmúbì. Kí Olúwa dákun kó jẹ́ kí a ní àṣepẹ́. Àmín. Adẹ̀kíra wa pé a kú ìmúra ìgúnlẹ̀ ti Ramadan Hijra 1446. Kọ́lọ́n jẹ́ kí a gúnlẹ̀ pẹ̀lú alhamdulillah. Àmín. Kọ́lọ́n kó bá ní ṣàlékún dáadáa fáwọn àlùfáà wa àgbà. Àmín. Náà Orúkọ bàámi náà ni ẹ ti gbọ́n kó tó di pé a mọ̀ lọ, torí ó tó jọ́ méjì jọ́ mẹ́ta tí wọ́n ti ń jẹ́ bàbá fún wa láti àná. Látòní tó bá dọ̀la àìní jẹ́ bàbá fún wa mọ́, Ọlọ́run ò ní jẹ́ ká rí. Kíní kan yà mí lẹ́nu kí n kọ́kọ́ gbabẹ̀ wọlé nípa orúkọ lákọ́bù tí n bá ṣe mistake tí ẹ fi kún orúkọ yẹn pé Uzair. Àwọn kan mọ̀ pé bàbá kò sírò láyé gbà mí o. Èwo ni tó jẹ́ tá a lè sọ pé okay o correct spelling gangan, pé tá a bá fẹ́ pè é tó jẹ́ pronunciation tó jẹ́ pé òun gangan ni ó múnádóko. alhamdulillah, ìgbà tí wọ́n ń bírú wa àbá tí wọ́n ń sọ wá lórúkọ nígbà yẹn kí wọ́n pọ̀ orí ọmọ èké ọ̀gbọ̀rọ̀ sọ pé kí wọ́n àgbàlagbà kéré. Kò sí tí jẹ́ kò sírù nínú tírà. Allah. Uzair ni orúkọ. Allahu Akbar. Uzair USR Uzair USAARU. Uzair ni orúkọ yẹn. Uzair gẹ́gẹ́ ni ó Uzair kọ́ ni rẹ̀ sí nínú Allah. tí ẹ bá fẹ́ máa pàápàá jù lọ orúkọ yẹn tí a bá lọ wọnú súrátù Taubata Allah. a bá ní ibẹ̀. Kọ́lọ́hún kó dákó ṣàánú wa, ṣùgbọ́n ní ọ̀dọ̀ wa ń bíbà yìí ẹ wọ́n sọ pé àfákòsúrò àwọn àti wa mọ̀ pé bóńtọ̀ ń ṣe máa pè mọ́ nìyẹn tí bó ṣe nímọ̀ sí ni tí àfá bá pè wá bẹ́ẹ̀ láti wá máa wo àfá yẹn pé ṣé kò mọ̀ tí ń ṣe ń tiẹ̀ ni. Allah, pé ó yẹ kí àfá pèsè ọ̀dọ̀ àfá ló yẹ ká mọ̀ Muhammadu Uzair. Allahu Akbar. Kí ni ìtumọ̀ Uzair yẹn gẹ́gẹ́? ìkànnì ọkọ àwọn ànábì Ọlọ́run ni. Allahu Akbar. Tí a bá lọ wò ó níbi tí wọ́n ti sọ̀rọ̀ Uzair yẹn ẹ rí i pé òun gangan ni wọ́n kọ́kọ́ pè ní Uzair ibnullah. Allahu Akbar. Uzair ibnullah. Tí a bá lọ wò kó tó di pé wọ́n sọ pé Maziu ibnullah ìyẹn Jesus tí a mọ̀ sí Jésù. Nídìí eléyìí ìkànnì ọkọ ànábì Ọlọ́run ni Muhammadu Uzair. Allahu Akbar. Ẹ ṣeun bá mi, Ọlọ́run jẹ́ kí a máa rí bá. Láì ní dá ìnà pẹnu, kí á tètè bọ́ sínú nǹkan tí a bá ṣe lónìí, torí wọ́n ní adébíṣẹ́ mọ̀ ṣe àgbà ọ̀lẹ ni. Bá mi, ó ti tó, àbí kí n sọ pé nísìnyí báyìí a gbọ́dọ̀ kọ́kọ́ mọ béèrè pé àbí kí n tiẹ̀ béèrè náà, torí ẹ ń béèrè ló fẹ́ di ẹ̀gbọ́. Kí n kọ́kọ́ béèrè pé ṣé yàtọ̀ sí iṣẹ́ àfáà yìí, torí pé téèyàn bá ń wò yín báyìí èèyàn ó ti kọ́kọ́ mọ̀ pé àfáà lélẹ̀. Yàtọ̀ sí iṣẹ́ àfáà yìí, ṣé iṣẹ́ àfáà yìí náà nìkan náà lẹ́ ń ṣe ni àbí ó tún níṣẹ́ míì, àbí iṣẹ́ àfáà yìí nìkan ni? Alhamdulillahi rabbil alamin, a dúpẹ́ lọ́wọ́ olóòtú. Látìgbà tí èmi ti lọ sílé kéwú wọn bá yé wákàtí tí mo lò, ìṣẹ́jú tí mo lò, ọ̀sẹ̀ tí mo lò, ọdún tí mo lò níbẹ̀ tí mo ti darí
mi ò ṣiṣẹ́ kankan míì lẹ́yìn pé kí n kọ́ ọmọ ní kéwú Allahu kí n tá a akbar. lè pé àfikún ìyẹn jẹ́ iṣẹ́ gbogbo ayé lẹ́ni tí ó bá mọ tó bá ń ṣe Hmm. n tá a fi kún ojú pé a lè mọ́ da oko Hmm. torí ọlọ́pọ̀ ẹnu jíjẹ ni wá Allahu akbar. níjọ́ tá a ti lé kéwú tá a ti lé kéwú dé ni wọ́n ti wá ń fún wa ní ọmọ kí wàá fún ọmọ yẹn mọ gbọ́dọ̀ yín pàápàá jùlọ ilé kéwú tọ̀dọ̀ mi ọmọ tó bá lé tí wọ́n bá rí i pé ó burú ni wọ́n sábà máa ń mú wá sọ́dọ̀ wa Hmm. that is why àdẹ̀lé jẹ́ kébi ọmọ pa ọmọ ọlọ́mọ ọ̀pọ̀ nínú àwọn òbí mi tí wọ́n rí nǹkan kan fún wa Allahu akbar. àìdẹ́ ni òbí kankan lára Hmm. ntẹ́ bá mú wá nígbà tí wọ́n bá fọmọ ní kíláàsì bí ọdún méjì tó wá dé tó fa 2000 àtàbọ̀ gàrí méjì a sì mọ̀ pé bọ́lá ń ṣe bó láṣìírí mọ́nu Hmm. àwọn mi ò dẹ̀ kọ́ mọ síbi tó lù wá ṣe lálàánú wa Allahu tí wọ́n kàn wá ń akbar. ṣe dáadáa pẹ̀lú wa Àwọn mi ò ní ọmọ ń bí ṣùgbọ́n wọ́n ń ṣe dáadáa. tí wọ́n ń ṣe dáadáa Allahu akbar. kódà Ọlọ́run irú àsanwó inú lẹ́san. Ramadan táwọn yìí Náà. àwọn tí wọ́n lọ́mọ ń bí àni wọ́n fún wa ní gift tó pọ̀ Hmm. àwọn ẹ̀fọn ní gift ẹni tí ó fi ránṣẹ́ látòrí Ayélujára. ayélujára Ẹni tí ó ẹni ṣe tí ó transfer. transfer Ẹ lọ máa nǹkan gbé báwọn àfà. wọn sá kólúwadàkùn kó Allahu akbar. máa tún ṣe ìdáyà fún wa léyìí tó pé Àmín ya náà Allah. Bá mi ẹ ṣe mo dúpẹ́. Tí a bá ní ká máa kà ní ení èjì yóò ti tó ọdún mélòó tẹ́ ti wà nídìí ṣe pé tẹ́ ti kúrò nílé pé èmi náà fẹ́ bẹ̀rẹ̀ sí àfà o ká máa kọ́ wọn kéwú ká máa ṣe wáàsí yóò ti tó ọdún mélòó. ìtọ́jú kan lọ o tó yẹ pé ń pa pé a ti mọ̀ sí wáàsí ni ká tó kó lè kéwù láti ń lóko wáàsí Allahu èmi akbar. àti àwọn ọ̀rẹ́ mi nígbà tá a wà lè kéwù Náà. màá dàpọ̀ àwọn díẹ̀ ń bẹ̀ pàápàá jùlọ ẹni tí gbogbo ayé mọ̀mọ́ mi jù ní àlùfáà wa Musliudeen Mọ́sádolúwa tí ẹ jẹ́ mufti ìmáàmù Sumratul Mumin Hmm. tí ẹ jẹ́ mufti gbogbo àwa oníláwàní níjọba ìbílẹ̀ Sọ̀ká Àpòmúbí Allahu akbar. àwọn lakọjọ máa ń lọ travel àti àfáà wa Yakub nìbàdàn owó ti dé Hmm. àfáà wa Muhammadu Taofik ọmọ ẹkùn Allah. a máa ń jọ ń lọ wáàsí a sì bẹ̀rẹ̀ wáàsí láti bí 1990 ni láti máa ń ṣe wáàsí káàkiri gbogbo oríko Ẹdẹ Hmm. oríko Ìjẹ̀bú oríko Oǹdó Allah. àti máa ń ṣe wáàsí káàkiri Allah. láyé táwọn ọrú gáàsìlámù lérí Hmm. ọmọ àlùjànnà ẹ jáde wá Hmm. òní ni wáàsí ẹ jáde wá ọmọ àlùjànnà ẹ jáde wá ó ti tó bí 1990 nígbà tá a wà ń lé kéwù nìyẹn Náà. tá a ti ń ṣe wáàsí ká Hmm. tó wá jẹ́ pé nídàárí dé tí a ti dé sílé alhamdulillah èmi kò ń lé kéwù 1993 Allahu akbar. 1993. Allahu mo akbar. kò ní ilé kéwù pátápátá pétọ alhamdulillah Láti 1993 dóní. dòní alhamdulillah Allahu akbar. 1993 yẹn mo ti kò ń lé kéwù pétọ èmi ò sún lé kéwù mọ́ Allahu akbar. àti ń wá tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n 1993 yẹn alhamdulillah. Ọlọ́run ṣe bá mi ẹ ṣe mo dúpẹ́. Láti 1993 téèyàn bá bẹ̀rẹ̀ iṣẹ́ gan lọ́dún kan níbi tí Nàìjíríà dé níbi táyé tá a lo ayé dé lónìí yóò ní àwọn àdójúkọ kọ̀ọ̀kan fún àǹfààní àwọn tí wọ́n mọ̀ wò wá tán ń gbọ́ wa pàápàá jùlọ kódà ẹlòmíì wò ká iṣẹ́ kí ló wù mí náà tí mi náà fẹ́ jókòó tì báyìí kí ni àwọn àdójúkọ tí a lè sọ bóyá bíi méjì àbí mẹ́ta tí ẹ ti bá pàdé nídìí iṣẹ́. Alhamdulillah Alhamdulillah. àdójúkọ tá a bá pàdé ní iṣẹ́ kí ó pọ̀ Náà. ṣùgbọ́n adúpẹ́ fọ́lọ́run Alhamdulillah. adúpẹ́ fọ́lọ́run Alhamdulillah. mo rántí ọdún kan Hmm. ó máa tó bá bíi 27 sí 26 Yes. years Sẹ́yìn. sẹ́yìn Allahu akbar. mo wà nílé ìgbà yẹn mo wà nílé dáàdì mi Hmm. ilé bàbá mi àwa ń talẹ́talẹ́ la máa ń kéwù gbà yẹn àwa ń kéwù lọ́wọ́ ń jọ náà mo wà nílé kéwù ọmọ kan ọmọ àkóyí ni mi mọ̀ pé yẹn ti yọ kúrò ní ibi àti ń kéwù lálẹ́ Ó ti sá ó ti sá lọ. láǹtà kù fi yẹn á ti rè pò èbó sínú la fi máa kéwù gbà yẹn Hmm. mo yẹn ti wá ibi àti wá ń kéwù lọ́wọ́ mo kàn ń gbọ́ ó lè ẹ máa mú lọ ọmọ ilé káfà kò sùúrù ní ọmọ ilé káfà kò sùúrù ní Ah. wọ́n wò pé sọ́mọ tẹ́ ń jókòó wájú mi ní ipa àsìkò at least àwọn ọmọ tó ń gbélé kángbà yẹn wọ́n tó bíi 38 Allahu akbar. kò jẹ́ kí n mọ̀ pọ́ǹtì ó sì jọmọ kékeré Ó ti ní ẹ bá mo dé ń jẹ́ kí ni wọ́n ló gbé 10 naira lọ́dún náà Allahu akbar. inú wa bí mi mo fi bínú nà
pé kan náà láńpà tí a fi ń kó yẹn epo yẹn fọ́sí láti iná mú ṣòkòtò rẹ̀ Allahu akbar. ẹsẹ̀ ọmọ yẹn jóná ìgbà tá a dẹ̀ máa gbọ́ wọn láà fi ṣoògùn owó ní nǹkan Allahu akbar. kódà ó di tọlọ́pàá ṣùgbọ́n gbogbo àwọn bàbá wa tí wọ́n dúró tí a nídìí iṣẹ́ Ọlọ́run látòrí bàbá wa Sẹ́ríkì Àdínì bàbá mi Alhaji Àjàó màmá wa Alhaji Hafsatu Alari àwọn tí lọ àlìkíyàmọ̀ gbogbo àwọn ìyá wa Alhaja wa Samiat Yolóúnjẹ bàbá wa dùrọ̀ òfò àjọjẹ àwọn èèyàn pọ̀ Allah tí torí wọ́n dúró. nígbà tó rẹ̀ dọ̀rọ̀ ọlọ́pàá àjọjẹ ọmọ tèmi bíi mẹ́wàá níbẹ̀ lọ́dún ẹ̀ bàbá gbogbo kálukú ló sáà ń sọ̀rọ̀ alhamdulillah gbogbo pé anáwó atọ́jú ọmọ yẹn náà àwọn òbí ọmọ kí ó ní wọ́n ṣe ìgbésẹ̀ Àwọn ni wọ́n ìyẹn ti lọ gbogbo ẹ̀. ìyẹn lọ bẹ́ẹ̀ Allah. ẹ̀kọ́ tí ẹ̀ bá ti wá ń sún síwájú nù ayé tọ́lọ́ bá ń kẹ́yàn gbogbo oríṣiríṣi nǹkan náà lèèyàn ọmọ bá pàdé àti tó jọ tèèyàn àti tí ò jọ tèèyàn ara yóò máa wí pàápàá jùlọ nídìí iṣẹ́ kéwú ẹni pé àbá wa ń jọ̀hún tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ wọn á níbi tó lùwà nígbà tó lùwà pa kéèta ó sì sáyà àáfàá Allahu akbar. tí ẹ bá gbọ́ kankan kan bí orí abẹ́rẹ́ ń pa àáfàá àáfàá ẹgbẹ́ èèyàn gangan ní ọ̀sọ́ di déédéé ìyá odó Oní ó fẹ́ lójú. ó brokasi ẹ̀ Allahu bẹ̀t akbar. ìyẹn ò ní ìtumọ̀ ibi tí ẹ bá ń lọ lèyìn máa wò nídìí eléyìí ìpèníjà tá a pàdé ń bẹ pọ̀ ṣé yìí tá a fẹ́ gbọ́ táwọn èèyàn mọ̀ sọ pé àṣẹ mọ̀ ṣé kánà nìkan ní ẹjọ́ kò tí ni ṣé ibẹ̀ nìkan ní ẹ ti rówó ni. Torí wọ́n ń rí oore Wọ́n ń rí oore tó lọ́n ṣe fún yàn. gbèsè. ẹ Àwọn gbà tó níbi kájókòó lẹ́lẹ́ ká pọ́ mọ́ńké náà. àfa àgbà mi gangan wọ́n ṣètànú tára yé mọ̀ pé ẹlẹ́tànú ọmọ yìí ni tára yé mọ̀ pé ẹlẹ́tànú ọmọ yìí ni ṣùgbọ́n kò sí ẹ̀ka tá a fẹ́ ṣe mẹ́jú pé aṣáàdùpẹ́ fọlọ́run Alhamdulillah. adúpẹ́ fọlọ́run Alhamdulillah. alihamudulilayi rahim èyí tó burú jù ni pé tí wọ́n bá pè èèyàn ló lè kí wọ́n mọ̀ ká mọ̀ pé ó jí nǹkan tí wọ́n pẹ́ fọwọ́n náà ìlàfà yẹn ìgbésí ayé rẹ̀ bí wọ́n ṣe wá ń lọ sí ìyẹn ni ó bá sọ bẹ́ẹ̀ fúnra wọn náà ló padà máa wá túbá lọ́dọ̀ Ọlọ́run Allah. ẹni tí ó bá dẹ̀ ní túbá kò nídìí kó túbá gbogbo ayé kọ́ ló fẹ́ Muhammad Sallallahu alaihi wasallam. tó yẹ gbogbo ayé ni ó fẹ́ gbogbo ayé ló fẹ́ Muhammad ni ẹni ẹ kò tún ní máa pè rẹ̀ ní mùṣíríkù ẹnìkan kan ní tó máa pè rẹ̀ ní káfíru ṣùgbọ́n gbogbo ayé kọ́ ló fẹ́ Muhammad ìyẹn ń jẹ́ pé àfi dúpẹ́ lọ́wọ́ Ní túmọ̀ sí pé gbogbo ayé gùn lè nífẹ̀ẹ́ kò lè wọn náà. nífẹ̀ẹ́ yàn Allahu tí a bá sọ pé gbogbo ayé ni ó fẹ́ràn àwọn olùwàrẹ inú ìdààmú yẹn lè yẹn máa kú sí ọbẹ̀ kú bára rẹ̀. àbí kò gbogbo tí a bá sọ ló máa fetí gbọ́ Allahu akbar. ẹ wo lórin kan náà tí a máa ń kọrin fújì ká yẹn ó kọrin kan tí a bá ní àkàrì èèyàn rà gbé ka ibì kan ìyẹn Wàsíù Àyìndé Náà. ó ní agbọ́mọ́bí wọn mo dà yóò kù sí wọn ní lára tí ẹ fi lè mú fún láyé nìyẹn. Yóò gbọ́ yóò sọ bíi pé òun ò Bí wàá pé kò gbọ́. gbọ́. Yóò rí yóò sọ bíi pé òun ò rí. Allahu àwọn akbar. ẹlẹ́kọ̀ọ́ ní ànótíkù ṣáyẹn Allahu akbar. kéèyàn dákẹ́ nígbà míì gan ọ̀sọ́ ni ẹ wá tún ànótíkù jawab Allahu kó akbar. o máa gbọ́ pé sọ̀rọ̀ kó o wá dákẹ́ o ti fún wọn lésì ìdákẹ́ rẹ̀ èsì gan ni nígbà tó nìkan pé bí ṣe ń lọ yẹn báyìí láyé rẹ̀ tọkà wùtọ́ mọ́jú Tọ́sán kankan. àìsọ̀rọ̀ yẹn gángan ó ti àpò ara ni ó máa kú Allahu akbar. bó ṣe jẹ́ nìyẹn olóòtú. Allahu akbar. Ẹ ṣe gan bá mi. Ọlọ́run jẹ́ kí a máa rí yín bá. Yàtọ̀ sí nígbà tá a bẹ̀rẹ̀ ẹ̀ tó ti ń mẹ́nu bà àwọn pé àwọn tí ìsìn òbí ọmọ lékè gan àga ti ń mú nǹkan wá nínú pé tí ń jẹ́ orí. Ṣùgbọ́n mo fẹ́ kẹ́ bá ń sọ pé téèyàn bá wà lójú ọ̀nà yìí téèyàn rí àwọn àdójúkọ báyìí tẹ́ ti kà èyí tó tiẹ̀ tún tó ṣe é sọ rẹ o èyí tí àtún lè sọ tún wà lábẹ́ wàláì wàláì. ọjọ́ ọdún nínú wà pé téèyàn ó wò pé alhamdulilayi mi ì ṣiṣẹ́ sí báàmì sáré ìjọ kan ìjọ mi. ọjọ́ ìdùnnú wa pọ̀ nú ayé Allahu akbar. mo bẹ̀rẹ̀ Maulud Nabi ní 1995 Allahu akbar. Ìkó ànábì jáde. ikú ànábì jáde Allahu akbar. àwọn ọmọ tí wọ́n wà ní èké mi jọ náà jẹ́ 78 78. Allahu akbar. a dẹ̀ mú aṣọ léèsì ká fi ṣe mọ́lúdì yẹn mọ́lúdì yẹn mọ́lúdì ńlá ni o Allahu akbar. dòní náà ni mọ́lúdì wọ òkèrè tó lù wá ń bá wa ṣe o Allah. Ọlọ́run ṣe dé mo ó dé stage kan lójú agbo mo wá ń sunkún Allah. mo ń sun ẹkún ni torí ẹ̀gbọ́n bàbá mi Adiyatullah Ọlásùpọ̀ àwọn gangan ni wọ́n ní kí n lọ sílé kí ó ń tèmi kì í ṣe pé bàbá tó bí mi fínú fídọ̀ pé kí n máa lọ sí Kwara Allah. torí bàbá mi bẹ̀rù ogun tó jẹ mọ́ wàhálà ẹni ọmọ ilé lọ sá lọ́hùn
ó lè ṣe nǹkan kan ìlú Kwara lẹ ti kéwú. ní Kwara ní Ìkọ̀tún Allahu akbar. Ní Kọ̀tún lẹ́gbẹ̀ẹ́ Ọ̀fà. Ọ̀yún local government Allahu akbar. ibẹ̀ láti kí lọ́dọ̀ bàbá mi Sheikh Muhammadu Jamiu Ajani kọ́lọ́mbà ni tọ́lọ́rẹ̀ mi àbáyẹn sí Àmín ya Allah. léyìí tá a tún ṣe ìpalẹ̀mọ́ pé wọ́n ń bọ̀ sílé wa ní ọjọ́ mẹ́sàn-án òní inshallah bi qudratillah fún ayẹyẹ walimatul Qur'an. Allahu akbar. Ọlọ́run bá wa ṣe. Àmín. Náà lórí ọ̀rọ̀ mòlúdì tí ìdùnnú ni ìgbà tí ìyẹn wá lọ bẹ́ẹ̀ níjọ́ tí mo tó ní wàá fi ọmọ àkọ́bí ta mí lọ́rẹ Ọlọ́run ṣàṣì ẹ̀ṣẹ́ táwọn bá bọ̀ lórí pé a ṣe wàlímọ̀ àkọ́kọ́ ní 1997 olóòtú yìí ẹ̀gbọ́n tiẹ̀ gangan kan náà wà nínú oníwàlímọ̀ ìjọ náà Alfa wa Sẹ́rífùdíìn Akínkúnmi Àkànfẹ́ ọ̀nà wà níbẹ̀ níjọ́ náà tó yẹ pé nígbà pé wọ́n ṣe wàlímọ̀ rí nílùú yìí torí wọ́n gbé àwọn kan gbé mọ́tò kan wá síbi wàlímọ̀ wa níjọ́ náà èmi fẹ́ sọ tí bí kéèyàn fẹ́ à ń pe inú kéwọ́n pé kíni kan ní orúfin mọ̀jásí ẹ̀yìn àyìnbóró tó wá ti di pé kẹ́yìn yíyan jù àyìn tẹ́nu kí máa sọ pé kò sí irú àfáà mi pọ̀ láyé dáadáa ara wọn lè mọ́ pọ̀ tó tà àfáà mi. Allahu akbar. kí n pé òun ṣerú wàlímọ̀ yẹn rí irọ́ ni ṣùgbọ́n lóhun tó wá wàlímọ̀ mi ń jọ náà èmi gángan àkọ́kọ́ pé rí mọ́tò alájà méjì 1997 tí mo sọ wàlímọ̀ àkọ́kọ́ ni. Mọ́tò alájà méjì. táwọn kan ó jókòó nísàlẹ̀ táwọn kan ó jókòó lókè. 1997 ni mo lójú kan tí wọ́n gbé déwájú ilé bàbá mi báyìí nínú agboolé wa lókè olóṣì àpò wọn. ọmọ yẹn jọmọ orílẹ̀ Òwu Àfábìlì Kabiru Adégòkè àwọn èèyàn tí wọ́n wá láti Èkó ni wọ́n gbé lọ serious yẹn wá lọ́dún náà olùwádàkùn kó jẹ́ kí ó dáa fún gbogbo àwọn ọmọ tí a ti kọ́ àtàwọn tá a tún kọ́ lọ́wọ́. Àmín ya Allah. ọjọ́ ìdùnnú pọ̀ adúpẹ́ pé ọjọ́ ìdùnnú ló pọ̀ ju ọjọ́ ìbànújẹ́ lọ adúpẹ́ fọlọ́run. ẹ ṣeun bá mi ẹ ṣe mo dúpẹ́ àwọn ìbéèrè méjì kan wà tí mo fẹ́ béèrè kí n kọ́kọ́ béèrè ilé ìbáyìí pé iṣẹ́ àáfàá ìkọ́mọ́kéwú àwọn èèyàn máa sọ pé àáfàá kì í ṣiṣẹ́ àáfàá kì í ṣiṣẹ́ ìṣiṣẹ́ tíyẹn lè gidi èèyàn sọ pé káfà sọ pé iṣẹ́ àáfàá ló ń ṣe irọ́ ni ẹ gbọ́ kí lè sọ lórí ẹ̀. Allahu Akbar níta lè fi ṣe ọmọ kíkọ́ ń kéwú wé kò pọ̀ torí tá a bá pé iṣẹ́ kan jọ sí ọmọ kíkọ́ ń kéwú yóò rẹ iṣẹ́ yẹn tó bá yá. yóò rẹ iṣẹ́ tá a bá fi wé iṣẹ́ ìkọ́mọ ní kéwú. Allah akbar. Gbogbo àbá tí wọ́n ń sọ pé iṣẹ́ ọmọ kíkọ́ ń kéwú kì í ṣiṣẹ́ àwọn tí wọ́n bá sọ bẹ́ẹ̀ àwọn èèyàn tí wọ́n bá sọ bẹ́ẹ̀ ó ṣe kó jẹ́ pé àfáà náà ló fún ọ lọ́rọ̀ kọ́rọ̀ sọ jáde lẹ́nu. Bóyá àfáà ló wu ìwà tán ìwà kan ṣe pé ṣiṣẹ́ wulẹ̀ ni wọ́n jókòó tì ní. ẹni tọ́mọ rẹ̀ àìmọye ọmọ ẹ̀ràn náà ọmọ ni wọ́n ti mú dọ̀dọ̀ tí wọ́n ń bírì. tẹ́nu òbí ò ká tẹ́nu òbí ò ká tá a sì máa dè fúnjọ́ kan àbíjọ́ méjì tá a fi yíwọ́ padà fún pẹ̀lú ètò àṣírí tí jẹ́ ti kéwú tọkàn rí ó fi wálẹ̀ bóyá ń mu gbó ni bóyá ń jalè ni gbogbo ṣẹ́ tó bá rí ó máa ṣe. Allahu akbar. a ṣe kí ni pẹ̀lú ọkọ̀ Ọlọ́run pẹ̀lú wọn bá a bá ṣe fi ọ̀nà mọ̀ wá mọ́ tá a lè fi rọ ọmọ yóò dẹ́ rọ ṣebí wa náà rọ òkúta irin fún Ànábì Dawud tó dẹ̀ dàbí iyẹ̀pẹ̀ tó dàbí eérú. Allahu akbar. àwọn ẹ̀sìn mi yẹn náà ń bẹ lọ́dọ̀ àwọn àgbàlagbà ọ̀kan nìyẹn kéèyàn wá sọ yí pé tọ́rọ̀ bá ti dọ̀rọ̀ pé iṣẹ́ ọmọ kíkọ́ ń kéwì ìṣeṣẹ́ a jẹ́ pé kò sóríire níbi iṣẹ́ títí sàtí ń kọ́ ọmọ nílé ìwé ń ṣe nìyẹn. táyé wá ní ti ilé ìwé. táyé tọ̀lìkíámọ̀ ní ti kéwú. táyé tọ̀lìkíámọ̀ ní ti kéwú. Allahu akbar. táyé tọ̀lìkíámọ̀. tí a bá ti tako ìmọ̀ ọkọ̀mọ̀ ń kéwú ní iṣẹ́ a jẹ́ pé western education táwọn lọ́kọ̀ náà. kábàndì ẹ̀. òun náà ká tako náà. a jẹ́ pé ẹni tó bá sọ pé ṣé iṣẹ́ ni ọmọ kíkọ́ ń kéwú yẹn a jẹ́ pé kò mọ tó ń sọ nìyẹn. ìtí tíṣà ń sìn níjọ́ ní ìtawà lọ sí skul wọ́n yẹ kánà wa wò wọ́n yẹ ó pè àfẹ́yìn wa wọ́n yẹ ibi ẹ̀yìn etí wa báyìí wò bóyá àwẹ̀ bá yàwẹ̀ nígbà náà tí àlùbáríkà sì ń bẹ nínú ìwé kò sálùbáríkà kankan nínú ìwé mọ́ nísìn tó kọjá afẹ́ ayé bá a fà fọmọ́sùkù nísìn tí ò bá múra síbẹ̀ lọ́hùn yóò dídàkudà wá ni. Wallahi. gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí wàá dídàkudà sọmọ tí mo gbọ́ wọn lè mú lọ sùkúl pé kọ́ lọ́ máa kàwé. Allahu akbar. ọmọ tí ń jalè sẹ́ni mú lọ sùkúl pé kọ́ lọ́ máa kàwé. Allahu akbar. níbi tá a ti ń rọ ọmọ tí ń gbá tíṣà lóòka Allahu akbar. ṣe ń gbẹgbẹ wọn lóòka ṣe ń lẹgbẹ wọn lóńdè Allahu akbar. tíṣà fẹ́ na ọmọ kan apá rẹ̀ yí sódì kò wá síbi tí ó padà ru ọmọ yẹn kàn ju pé ọmọ mi lọ lè ké lọ. kò síbi tó ti lè rọ̀
tó ti lè wúlò fóbi àti àwọn aráalé rẹ̀ ju pé ẹ mú lọ lé kí lọ. Ọlọ́run adákun kó mọ́ dà wá láàmú. Àmín ya Allah. Olóòtú Náà. ìkànnì ọmọ kan tẹ́ àwọn tó sọ̀kalẹ̀ bó ṣe kéré mọ́ yìí níjọ́ tí ẹ fẹ́ mú wálé ké wọ́n di wálé ké ni. Allahu akbar. Wọ́n di wá wọ́n ní. di wálé ké ni ìjọ náà mo sì ń lọ dálẹ̀ mo ń lọ wá sí ní dálẹ̀ mo wá ní tó ṣẹlẹ̀ ni pé àwọn tá à ń lọ dálẹ̀ àti pé 4 yóò sì karùn-ún wa lọ. Níjọ́ tó ti wá síbí tó ti dé síbí tí n bá sọ pé sí ò ní lọ ọ̀dọ̀ wọn kò dádọ̀ ọ̀dọ̀ wọn rí. Ọkàn rẹ̀ ò tiẹ̀ sí. Kò sí mbẹ̀ ké wọ́n ní wọ́n ké láti gbà náà tó ti wá rọ̀. Allahu akbar. Kẹ́nìkan á sọ pé iṣẹ́ àbá kan máa ń kéwọ́n ṣẹṣẹ́ ni bọ́tà àfa bá misbehave Táfà ṣe nǹkan tí ò dáa ilé wa gbọ́dọ̀ jèrè ọ̀rọ̀ lára yóò jọ jèrè ọ̀rọ̀ lára àfa. Allahu akbar. Sáfà tí wọn pè lóde tó yọjú bẹ̀. Ọlọ́ganu sí. Gẹ́gẹ́ bí àṣàtẹ́ndà kìrínìsì. Ọlọ́ganu sí. Tó pé ọwọ́ aganu sí tí ò kan. Allahu akbar. Sẹ́ni tó jí fi sẹ́ẹ̀ ti pé ẹ lọ́ àfa ẹ ti pẹ́ ẹ̀. Sẹ́lẹ̀yìn náà wà á débẹ̀ ni ò ní rọ̀rọ̀ tó bá yẹ kó sọ. Yàtọ̀ sí pé prógámù ní 2 ẹ̀dẹ́gbẹ̀ 10. Ọwọ́ adébẹ̀ 10. Ọwọ́ adébẹ̀ ní sẹ́ tètè máa dóde nìyẹn. Ládẹ̀rẹ̀ nìyẹn. Kán lè pàmò pé mo lánàá náà ni mo lápọ̀tmẹ́ntì. Mo lápọ̀tmẹ́ntì. Àmọ́ ní mẹ́rin wà ló já tètè dé. No, àfa tó bá níṣẹ́. Wọ́n mọ̀ pé onígbẹ̀ yín láńdó lé ẹ dákun àwọn èèyàn ti jókòó. Kódà kò ní jà sóyè kankan pé wọn ò fi mí joyè kanú aláfa. Pé wọn ní Olúwa dákun. Kò ní ṣàtójúbọ oyè. Kò ní ṣàtójúbọ oyè. Bá mi bá ń kó papọ̀. Àwọn tí wọ́n máa ń jà pé mo fẹ́ di kíní báyìí nínú oyè nínú ẹ̀sìn. Mo fẹ́ di mọ́mù ni mo fẹ́ di kíní kan mo fẹ́ di kíní kan kí ni nǹkan tó lọ fẹ́ lórí. Olóòtú ọ̀rọ̀ lálẹ́ béèrè yìí síwájú nígbà tí mo fẹ́ bẹ̀rẹ̀ prógrámù yìí mo ti àdúrà àwọn àáfàá wa bọnú ẹ̀. Kò yẹ kí n gbàgbé bàbá wa lápòmù tìlú àpòmù. Bàbá wa Muhammad Azimi ọmọ Káyọ̀dé Adélẹ́kàn Atóyèbí ẹ bá ṣe kábíyèsí fún bàbá o. Kábíyèsí o. Ọlọ́run jẹ́ kí erí bá mi pẹ́ láàfin o. Ọlọ́run bá mi sọ mi àpadà sí ìbúrú o. Ọlá jẹ́ kan Ọlọ́run. Ìlú àpò mọ́jẹ́ ó bàjẹ́ mọ́ wọn lọ́wọ́ tí ò bá wá bàjẹ́ mọ́jẹ́ tí bàbá mi Adélẹ́kàn Azimi yìí mọ́jẹ́ ó bàjẹ́ ńbẹ̀. Ọlá jẹ́ kan Ọlọ́run látòrí tiwọn látòrí bàbá wa chief Ọ̀dọ̀fin àti gbogbo olóyè látòkèdélẹ̀ mọ́jẹ́ ìlú ó bàjẹ́ mọ́ wọn lọ́wọ́. Àtọ́gbọ́n bàbá wa Muhibudin tí wọ́n jẹ́ ìmọ̀ọ́mọ̀ àgbà tuntun ìṣẹ̀lẹ̀ Ọlọ́run ní kíyèsí wọn àti gbogbo tí jálá àfa ọ̀rọ̀ lọ́lọ́rọ̀ tí olóòtú béèrè yìí nípa pé kéèyàn máa dun oyè lẹ́yìn tí ò tí ju bí oṣù 2 àbí 3 lọ́sìn bàbá wa Lápòmù pé ìpàdé gbogbo àfa sí palace pátápátá kódà kí n tó dé palace níjọ́ yẹn èmi láwọn àlejò kan tá à ń ṣàdúrà fún wọ́n ní bàbá ti pé ọkọ mi bí 2-3 tí sì mọ̀ pé oríire ìdùnnú kódà tọ́ta ò rò pé ẹ lè dákọ̀ mi sí kí bàbá tó dákọ̀ mi sí. Àti èmi pẹ̀lú ọ̀rẹ́ mi Alhaji wa Abdul Malik Ọmọgbọ́láhàn Adégbóyèga Akíntayọ̀ ni wọ́n ti ń pè wá ń jọ náà nígbà tí bàbá sọ̀rọ̀ bọ̀ káwá ní okùn àwọn 10 tó ń fẹ́ dá yìí àwọn fẹ́ yàn wọ́n gẹ́gẹ́ bí aṣojú àfa Lápòmù. Allahu akbar. Lẹ́yìn bàbá wa imam bàbá wa nẹ́bù imam bàbá wa mufasir ókọ̀ mi ni wọ́n kọ́kọ́ dá níjọ́ yẹn gẹ́gẹ́ bí wàṣírí mùmínìn. Ẹ máa wà nínú aṣojú aláfa. Allahu akbar. Wọ́n dẹ̀ dákọ Alhaji ọ̀rẹ́ mi Alhaji Malik pé kájọ máa jẹ́ wàṣírí mùmínìn. Mo wá rí i pé ajá ò ní gbójúgbójú kó sọlé méjì pọ̀. Ajá ò ní gbójúgbójú kó sọlé méjì. Yóò pàdánù kan. Allahu akbar. Kí ni ó ń dùn níbi oyè aláfa? Kódà ẹ̀kọ́ táwọn àfáà ti wá kọ́ wa ni pé ẹ má bàa jà sóyè ìlú o tí jálàfà. Wọ́n kọ́ wa débẹ̀. Ìgbà tó bá mú wá Ẹ̀gbá. Tí wọ́n bá mú wá Ẹ̀gbá. Bàbá mi gẹ́gẹ́ tí wọ́n kọ́kọ́ ròyìn rò mí bàbá mi Muhammadu Muritoda Ọlájírì Akíntayọ̀ ọdí aláwọ tí Ọlọ́run bá ń kẹ́ bàbá náà. Àmín ya Allah. Ìjọ tí wọ́n kọ́kọ́ pè mí pé kí n wá tí wọ́n rán Honorable Afọlábí sí mi àti Haji Ibrahim Ayọ̀bámi Akíntayọ̀ mo wá dọ́dọ̀ wọn wọn náà fẹ́ fún mi ní oyè kan gbà yẹn. Bàbá Àlífà Akúrẹ́dẹ́ wà ní Balógun Oníwàásì wọn náà fẹ́ fún mi lọ́tún Balógun Oníwàásì. Nígbà tó náà tún wá di mufti wọ́n tún pè mí pé kí n wá ṣe Balógun Oníwàásì wọ́n ní mo ti gbọ́
mo lọ fún bàbá ìmáàmù mi lábọ̀ ìmáàmù Sumratul Mumin bàbá wa ìmáàmù Safi Akérólé tí wọ́n jẹ́ ìmáàmù àgbà fún gbogbo Sumratul Mumin ní ìjọba àbílẹ̀ Ìṣọ̀kan ẹnìkan kan ò ṣáájú wọn kírun tó jẹ́ ìrun ti ìjọ Sumratul Mumin níjọba àbílẹ̀ Ìṣọ̀kan kọ́lọ́n bá mi sọ bàbá náà wọ́n lọ fún alábọ̀ báyìí ẹni kí ni mo rí sí mo ní tẹ́ bá rí sí ni ẹni lọ rò dáadáa mo wá délé mo pe àwọn ọmọ akẹ́wò mi tọ́lá níbi náà máa ṣe àmọ̀ràn báwo la ti dá ṣe kínní ìkànnì ọmọ akẹ́wò mi tọ́jọ́ ga wọn àfáànú dín ní ọ̀rọ̀ pọ̀ ó wá ní ẹ lọ bí ẹ léèrè balógun ní ọ̀sẹ̀ ní kẹwàá jẹ kí ni ojú iṣẹ́ yín níbẹ̀ nígbà tí ní balógun wáàsí náà lèmi náà ní máa ṣe káni sọ gbà ó wá sọ pé sẹ gbàgbé pé mufasiru ni máa ṣe wáàsí. Allahu akbar. Allahu akbar. ìkáwá dáhùn láti mọ màmá mi tó jẹ́ mọ́gàjí lè ké wa ó ní àgbàlá yìí ó ní ẹ̀ẹ́dọ̀yè ìlú o níbi tọrọ yẹn wó sí yẹn. bàbá wa náà tún wá bàbá ọlọ́pàá tòní tún wá dé yàtọ̀ sí ti balógun oníwàásí yẹn á tún fẹ́ fi mí jẹ nẹ́ẹ̀bù mufti. Allahu akbar. ìyẹn tí àfàwà Muhammad Adéwálé Oyèmí wà lórí ẹ̀ lónìí mo ní mi ń jẹ ọ̀rọ̀ tí mo ń sọ ìtọ́ láwọn ẹlẹ́rìí ni o bàbá wa Alhaji Abdulaziz Osa nílé Osa Alhaji Abdulaziz nílé Osa wọ́n bẹ́ẹ̀ ń jẹ́ tí bàbá ìmáàmù pè mí àní wọ́n sọ mọ́ pé ẹ fọmọ yìí lẹ̀ ọ̀kan nínú aṣojú ọ̀sùnmùrà alápòmù ni. Allahu akbar. Allahu akbar. bí mo ṣe kó ń bẹ nìyẹn. Allahu akbar. nígbà tọrọ Wàsíìrì Lìmúmínì náà tó wá dé wọ́n wá pe Alhaji Malik ẹjọ́ rẹ̀ mi ìwọ ni Wàsíìrì Lìmúmínì náà ẹ fèmí lẹ̀ bí mo ṣe kéré mọ tí kéwù mi ò pọ̀ yìí èmi ni nẹ́ẹ̀bù ìmáàmù Sumratul Mumin níjọba àbílẹ̀ Ìṣọ̀kan. Allahu akbar. wípé èèyàn kan yìí jẹ kílẹ̀ ọ̀fẹ́. Allahu akbar. ìwọlọ́fẹ́ jẹ ti bí ìwọlọ́fẹ́ jẹ ti bí. ọ para rẹ̀. Allahu akbar. Olúwa dákun mọ́dẹ̀ dà wá láàmú. Àmín ya Allah. kí n tó dé ayé ni kí ó láwà ní ti wù bàbá mi. bàbá mi ẹni bí ẹsẹ̀ wégele yẹn ló wu àwọn. láti wá jẹ́ pé kí n wá kúrò níbi tó wù bàbá mi yẹn tó fi mú bẹ́ẹ̀. gèlè táwọn kan ò fẹ́ pé àwọn gèlè. àwọn gèlè Allahu akbar. kò dẹ̀ sí mo ṣe máa lọ síbòmíì tí gèlè mi ò ní padà di ìsọlẹ́rùn. bó ṣe jẹ́ pé Ànábì náà máa lórí dáì ṣùgbọ́n tó wà bá mi lèmi ti fara mọ́. Allahu akbar. èmi ni nẹ́ẹ̀bù ìmáàmù Sumratul Mumin níjọba àbílẹ̀ Ìṣọ̀kan. wọ́n ṣe ti ń wé láwà ní lọ UK báyìí. bàbá wa kìnìún àgbàjì. bẹ́ẹ̀ ni ajílàbí lágbàjì ṣé Labib bó ṣe ń wé nǹkan rẹ̀ lọ sí Amẹ́ríkà bó ṣe ń wọ lọ sí London nìyẹn Ọlọ́run kó gba àwa náà láàyè gẹ́gẹ́ bí okòtà àfa nìkan máa jẹ. àádùn oyè kì í ṣe tó tó sáfà. kò dáa nínú ẹ̀sìn. kò dáa nínú ẹ̀sìn. ètò ìjẹ́ ìjẹ́ ni kún ìmáàmán ìjà yìí. Allahu akbar. wọ́n á jẹ ìmáàmù tí a bá fi ọ jẹ ṣùgbọ́n ìmáàmù tó ń kálukú ń jẹ lónìí àtọyè kì í ṣe torí tọ́lọ́hún. èmi náà fẹ́ jẹ ni. tí ẹran léyà bá ń bọ̀ ọ̀dọ̀ mi náà kó wá ni. torí àǹfààní. tí ráìsì bá ń bọ̀ ọ̀dọ̀ mi náà gbé wá ni. Allahu akbar. tọ́pọ̀lọpọ̀ àbá mi jẹ́ ti fẹ́ di wèrè torí àpò ráìsì. Ọlọ́run lè bòyàn láti rí kọ́mọ lè ṣe announcement pé eléyìí ẹjẹ́ ń díẹ̀ fún jọ mi. kò sáyọ ọkàn mọ́ tábà kan bá ṣe wá sí pé lọ jẹ́ àfa gidi oúnjẹ ògidì. ẹ̀dí sọ́gàn ògidì. Allahu kí wọ́n máa pàlà mẹ́mìtì kan sọ pé kò sáfà bí mi sẹ́yìn pé àṣìṣọ́ ọ̀rọ̀ ni. understatement ni. èmi tí ń dàgbé mi gẹ́gẹ́ mọ́ ibi tí mo burú sí. gbogbo ẹ̀ ló lè gbà yẹn jẹ́ Ọlọ́run ò dá mi lẹ́dà tí gbà yẹn jẹ́. tí n bá wúyàn lọ́wọ́ pé èèyàn mi jẹ́ tí n bá sọ̀rọ̀ mọ́ gbọ́dọ̀ ibi tí n ti padà mẹ́sà fún ọ ni. ẹ bá sún síwájú. mo bá sún síwájú ni mo bá fọjọ́ ìyá yẹn síwájú ni ọ̀yà tẹ́ bá ka pé ẹni eré sọ pé kí n dọ́gba máa lúgọ ni ìjà ní eré ò ní gọdẹ ní kankan kò wá sábà tó lè pò ń tán ńlọdà àrùkọ́ nìkan sọ pé má ṣàkàmì nǹkan tá a lẹ́ni tó dánú yín. Allahu akbar. ṣùgbọ́n bàbá mi bá ti jókòó lórí àga kò mọ̀ pé ní ọ̀rọ̀ mẹ́wàá tó ń sọ tó ń fi bá yé sọ wá tó ń fi ṣe wá sí ifá yé òun mẹ́sàn-án ni wọ́n ń dá padà fún pé òun gan kọ́. ẹ fi ń bí òun gan léèrè ló tó wọn chẹ́ẹ̀kì ara ẹ̀. ọmọ chẹ́ẹ̀kì ara ẹ̀. Allahu akbar. ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ máàmù lónìí. ṣẹ́gun ẹ̀ ni ó wàá dàbí àwọn máàmù kan tí wọ́n ṣe fi bẹ́ lọ́hùn. ẹ jẹ́ olóòtú ẹ jẹ́ kí n padà níbẹ̀ yẹn. Allahu akbar. n tí mo sáfẹ́ gbóníkálukú níyànjú ni pé ẹjẹ́ ara ti bá ṣe parí Ọlọ́run. ká máa jà sóyè inú ẹ̀sìn. ìjà sóyè inú ẹ̀sìn kódà nẹ́ẹ̀bù ìmáàmù tí wọ́n fún mi àwọn ọ̀rọ̀ kan ló bí bọ́tí mi ò lè sọ lórí atẹ́gùn.
ẹ ṣe bó ṣe jẹ́ gan ẹ nìyẹn. ṣe mo dúpẹ́ sà bàá mi Náà. ọlọ́run ní bá dáadáa yín jẹ́ Àmín. ọlọ́run jẹ́ àmọ́ ẹ̀rí nígbà Àmín. ṣe rí èyí tí mo tún fẹ́ kẹ́ bá mi yàn náà ni pé èmi fẹ́ béèrè gan ká tó lè sọ pé àfa lèèyàn kí ni nǹkan tá a gbọ́dọ̀ rí lára rẹ̀ kí la gbọ́dọ̀ bá. Tọ́ ìdínà sọ́tà ni mustaqim èyí tí olóòtú béèrè yìí náà nǹkan tí ó tóbi ni Allahu Akbar. tí wọ́n bá fẹ́ mọ̀ pé àfa lèèyàn inú ọkọ̀ tó dùn ún jẹ́ jù. torí ìdí tó jẹ́ kí n béèrè ìbéèrè tí mo béèrè bá mi Náà. ẹ wo ọ̀rọ̀ kan tó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí Ok. lórí Abdulrahman Bello tí ọlọ́run ní kó ṣe sábàbí ikú Afsọ òkè àwọn èèyàn wá sọ pé àwọn àfáà ni wọ́n dá àfáà ni àwọn àfáà ni kinní kan àfáà payanpayan ó dáa àwọn àfáà wa ní kì í ṣàfà èmi wá bẹ̀rẹ̀ pé ṣé lóòótọ́ ni pé kì í ṣàfà àbí nǹkan tó ṣe ni ò sínú ẹ̀sìn ló jẹ́ kí wọ́n béèrè pé ta gangan wà ní àfáà tá a fi mọ̀ pé ókè o irú èèyàn báyìí làáfáà so tí wàá bá wà báyìí lọ́wọ́ èèyàn báyìí òkè bóyá àfáà bóyá ìjà àfáà kọ́ ló gbé nígbà bóyá ọ̀tọ̀ nìkan tó ṣe tá a làáfáà. olóòtú mo dúpẹ́ pẹ̀lú yín ní tí yóò ṣẹlẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí ẹ béèrè pé ta là àfà gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ ọkọ̀ tó dùn ún jẹ́ jù ní àfà. Allahu Akbar. kódà babaláwo tí bá ṣe bójú ka mọ́ dáadáa òun kan tún lè pa àfà lòun. tí ìbá ti pójú ká ojú babaláwo kan pé ó èsì àfà o ìwé èsì àfà babaláwo la mọ̀ sí. Abdulrahman tí wọ́n ń sọ yìí gẹ́gẹ́ bá a ṣe gbọ́ àwọn àbárù rẹ̀ ni pé ó lọ ilé kéwú náà ṣùgbọ́n èyí tí mo kàn fẹ́ gbogbo níyànjú ni pé wa qala sallallahu alayhi wa sallam Ànábì sọ pé man arada an yargama asida faliyu adab wala daw Ànábì ní tó bá fẹ́ fi mú ọ̀tá rẹ̀ gbolẹ̀ sallallahu alaihi wasallam jẹ́ kó máa rí ó lọ kó ẹ̀kọ́ léyìí tó dáa tó jẹ́ pé lọ́sọ̀rù ilẹ̀ wájú àwòládì bísùkìrìlá dákútọ́ bá ń rí wájú ọmọ rẹ̀ yẹn báyìí kò sí nǹkan kan míì tó máa ṣe ju kí ni lọ bísùkìrìlá Allahu Akbar. ó kàn máa dúpẹ́ ọmọ mi ní bọ̀ yìí Ya Allahu Akbar. Ọlọ́run mo torí dúpẹ́. kánà sọ̀rọ̀ ilẹ̀ wájú ìnàbí Sallallahu alaihi wasallam. tó bá ti rí wájú ọmọ rẹ̀ nígbà tó rí wájú ànábì Muhammad Sallallahu pẹ̀lú ìmọ̀lẹ̀ tí wọ́n jáde láre. Sallallahu alaihi wasallam. ẹwọ Abdulrahman abákẹsẹ wá sí pé kì í sábà ó rànjú wọn nígbà tí ń jó tí ẹ bá ti ń jó kò sí tí ò lè ṣẹlẹ̀ àfáà ni Abdulrahman ni àní pé kì í ṣe àfáà nígbà tó ti lọ ilé kéwú tó sì kọ́ nǹkan tó ń kọ́ lé tó sì kọ́ nǹkan tí ń kọ́ ilé kéwú Allahu nígbà tí Akbar. ńgbà tí èèyàn lọ kọ́ṣẹ́ bíríkìlà tẹ wá nígbà tó gbé búlọ́ọ̀kù ṣe lè fọ́mọ́ lórí ṣé bíríkìlà sí lélẹ́yìí èèyàn kọ́ṣẹ́ káfíńtà ó ti ń kanlé ó ti ń ṣègbà ọwọ́ agunlé kan ọwọ́ ajábọ́ ẹ̀wọ́n káfíńtà ìjábọ́ ṣé káfíńtà sì ni tó fi jábọ́. Allahu Akbar. àṣìṣe ọ̀rọ̀ ni pé sáfà sí ni àfáà ni Abdulrahman nínú òye ti tèmi Náà. àti bọ́rọ̀ ànábì ṣe yé mi mọ́ àti tọ́lọ́ Sallallahu alaihi wasallam. ìwà àrán kéwòn lè gbà wà àrán kúrò lọ́wọ́ èèyàn o ọlọ́run ló dá ànábì Muhammad sallallahu alaihi wasallam ló dá pátápátápátá kéwòn lè gba ìwà àrán kúrò lọ́wọ́ èèyàn ẹni bàbá rẹ̀ máa talẹ̀ oúnlẹ̀ tí ó talẹ̀ ilẹ̀ kan fẹ́ yàn bíi mẹ́ta mẹ́rin tó máa rú ẹni bẹ́ẹ̀ náà bá yà sínú àfáà Ìgbà tó bá wà lára ìwà ẹ̀jẹ̀ bàbá rẹ̀ ó wà lára rẹ̀ Allahu Akbar. bí kí gbogbo ń tọ́jọ́ tìjọ jẹ́ tiẹ̀ nìkan ẹni bàbá rẹ̀ bá jólè tó bá lọ kéwú ìṣọwọ́lù jìbìtì tiẹ̀ yóò kọjá àtàyàbá Yóò tún gáyàtà. ní tí ń ṣẹlẹ̀ nìyẹn. Wípé ìwà téèyàn bá ní nínú ara yes kò sí irú ìmọ̀ téèyàn lè lọ kọ́ ìwà yóò mọ̀ kò lè change ẹ̀. ìwà ni máa ń tọ́ ìran tí ọ̀kánjú àbá ti di pélé kẹta o lè ní ọ̀dà irú Abdulrahman ò ní mọ̀ sí nínú ìran wọn Allahu Akbar. àwọn tí wọ́n sẹ́kù ló lè ti gbàgbé Allahu ṣé Akbar. tí ọba wa jẹ́ pé Abdulrahman wà nínú ìran wọn rí ta ni jẹ́ ni Ọlọ́run
لقد كان لكم في رسول الله lẹ́yìn uswatu hasana حياكم الله. bóyá bá fẹ́ jẹ́ ní ọlọ́run ìwà ànábì ló lọ ṣe kíni ló lọ kọ́. Allahu لقد akbar. كان لكم في رسول الله أسوة حسنة. Allah. lọ́nà wa ló tẹ̀lé àyà yìí mọ́ nínú àwọn àfa. Allahu حياكم akbar. الله. tá a pa wọn táwọn ọmọ sọ́wọ́sọ́ pé tá a bá pa wọn lóde àsìkò ní òdì tí ẹ lọ́wọ́ tí ẹ òdì tí ẹ mi lọ́wọ́ ẹ jẹ́ apá wọn yẹn kalẹ̀ tán 50,000 bí àfa àgbà òṣè nínú ọ̀rọ̀ pé 35,000 nìkan ló yẹ kọ́kàn. لقد كان لكم في gẹ́gẹ́ bí àsìkò olóòtú máa sọ ìtàn kékeré kan nípa pé sí àfa ni Abdulrahman àbí kìí sáfà ibi àwọn àfa àti a bá ń wo fídíò rà Abdulrahman yẹn tá a dẹ̀ ń comment ẹjọ́ ọmọ fàdúrà kún o pé gbogbo tí jẹ́ra padà sí ìburú ọlọ́mọ mú bá wa o. Allahu akbar. Àmín. Ramani ti pààyàn rí kò pààyàn rí ọ̀hàn sí ọ̀hàn sọ́nà rẹ o. Allahu akbar. Àpadà sí ibú kò sẹ́ni tí ò jùlọ àmọ́ fàdúrà lè dànù ni o. Ẹ tí ò tí kú ò tí mọ nǹkan tó ṣẹlẹ̀ só. Subhanallah Subhanallah Allahu akbar. ẹni tí ò tí kú ọmọ orúkú tí ó pa. حياكم الله. Ta ni ó rí fídíò bí wọ́n ṣe kó owó ọmọ abúsáyà àtẹ̀yà rẹ̀ síta tí ò ní sunkún. Allah. Kọ̀ǹdíṣàn tí Ramani gan wá wà nígbà náà kì í ṣe kọ̀ǹdíṣàn rẹ mọ́. Allahu akbar. حياكم الله. Kì í ṣe kọ̀ǹdíṣàn rẹ mọ́. Allah. Táàbà kan bá fẹ́ sọ wípé sáàfà wà ní báyẹn ṣékìní kan wà ní báyẹn àti Ramani ló tútù gbogbo ayé rí. حياكم الله. Ẹ bá fẹ́ pèrè ẹ̀ láàfà ní ọgbẹ́ tí ń jáde sọ pé gbogbo aburú tó ń ṣe kọ́ ló ń tún àṣírí ẹ̀. حياكم الله. Etí Ramani sí ò dá o ọlọ́mọ ṣe wọ́n lápá yẹn o aláàgbọ́dọ̀ mọ́ ẹmọ pààyàn tí ìbá ṣe pé ó bá ṣẹ̀ sófin Ọlọ́run kí ni ọmọbìnrin tó bá sùn tán tó bá lò pọ̀ tán tó bá ṣe sìnà tán tó tún wá kì lọ́rùn mọ́lẹ̀ ọkọ̀ fún ológun lò tẹ̀ pa. Ìjẹni Ọlọ́run sí lára Abdulrahman kò wá sí ẹni tó mú ìjẹni Ọlọ́run yẹn kúrò lára rẹ̀ bí ó ṣe ń tọ́lọ̀ wọn bá dá. قتل مؤمنا wọ́n tà mí dà فجزاء جهنم. Allahu akbar. gbogbo ẹni ó bá ti pa mùsùlùmí láì nídìí níta bá ní pé yóò wọ náà lọ́rùn kì í sì ṣe pé tí ó rà foríjì ń bẹ̀ yóò mọ̀ bẹ́ẹ̀ mẹ́lọ kan ni. حياكم الله. mo wá sọ̀rọ̀ débi pé ntọ́ mú jẹ́ni Ọlọ́run kúrò lára Abdulrahman Naam. ntọ́ náà wọn bá dá ló mú jẹ́ni Ọlọ́run kúrò lára ẹ̀ حياكم الله. Ìtọ́lọ́wọ́n bá dá. ló mú jẹ́ni Ọlọ́run kúrò lára Abdulrahman Allahu akbar. يا رسول الله. kí ni ntọ́ náà wọn bá dá tó mú jẹ́ni Ọlọ́run kúrò lára Abdulrahman òun náà ní ṣètọ́n. Allahu akbar. الله. ṣé bàbá rẹ ló dá ṣètọ́n ṣé bàbá olóòtú ṣé bàbá tiẹ̀ ni Rárá o. ẹ̀yin bẹ́ẹ̀ wọlé ṣé bàbá yín ni Rárá. حياكم الله. èṣù Ọlọ́run Allahu akbar. àbíká pọ̀ ní àwùsùbìláyì nínú ṣètọ́ni rọ̀jì. Kọ́lọ̀ ń yà wá yá. bàbá ti fa àsìbúlẹ̀ láì tó pọ̀ yá ti yá ẹ̀rísí ọ̀gá ní kúlẹ̀ mẹ́kánì tó pọ̀ yá náà tó pọ̀ yá látìfù tó pọ̀ káwá fi tẹ̀sùn náà kó pé A'udhu billahi minash shaitanir rajim. àwùsùbìláyì mi sì kàdára ṣe kéèyàn tó máa wí kó pọ̀ bẹ́ẹ̀ kí ni jẹ́ àfa àtọwọ́ èṣù bá fẹ́ tẹ̀yàn bá ń pe ọ̀rọ̀ yìí torí àkókò kámọ́ Ìdí ń jà olóòtú fà tí àṣà ìtọ́lọ́ máa fẹ́ lo ṣàìtọ́ni láti mú yàn. láhùláhùlá ok sẹ́ńtì jẹ́ àfa ń bẹ orí atẹ́gùn la kàn wá ní kọ́mọ kẹ́wọ́n lọ kíyàwó ọmọ kẹ́wọ́n lọ kó ọ̀rọ̀ bá ẹ̀yin tí nǹkan yín bá kọlù olóòtú ló bí mí lẹ́rìí ọ̀rọ̀ o Náà. ìjà àfa ń bẹ ìyàwó ọmọ kẹ́wù òun àtọkọ rẹ̀ jà ọkọ iná ló ṣe àfa àwọn tó wá kọkọ ẹ̀ ń kẹ́wù àwọn akọ̀rọ̀ lọ́dún ẹ̀ Náà. ṣé kíyàwó ọmọ kẹ́wọ́ wu àfa ọkọ ẹ̀ حياكم الله. Àfà ó wá fẹ́ mọ bá ìyàwó ọmọ kéwù rẹ̀. lẹ́sùn Allahu akbar. kí ló lè sùn débẹ̀ بالله من قدر الشوء. kọ́lọ̀ ń kó sọ wá níbi àpadà sí ìburú Allahu akbar. sáàfà yẹ ìsìn àfà lọ́kọ ọkọ ẹ̀ Tásì wà límọ̀ fún un. tó sọ wà nímọ̀ fún kì í ṣe àfà lọ́kọ ọkọ ẹ̀ Ṣùgbọ́n kò sí ìjẹni Ọlọ́run gangan mọ́. kò sí jẹni tí jẹni ọlọ́mọ ti kúrò lára ẹ̀dá kódà bó sọ̀rọ̀ ẹ ti mọ̀ pé kò sọ̀rọ̀ ní ọ̀rọ̀ tí ń sọ yóò máa sí ọ̀rọ̀ sọ. حياكم الله. àwọn bàbá táwọn agbára ti tẹ́ Kí yányá túmọ̀ sí pé ìjà àfà ò tọ́ pé kéèyàn jẹ Ah, nìkan. ọ̀tọ̀ ní jáfa ọ̀tọ̀ ní jẹni ọlọ́run حياكم Allahu الله. akbar. báwo kankan ní níta Táwọn èèyàn ti ń dà pọ̀ nù. ọmọ dọ́pọ̀ o ما دعك بقولهم. Wọ́n ti wò pé tó bá ti já àfà. Gbogbo tí ó da láyé
gbogbo nǹkan tó perfect ọ̀dọ̀ àfáà lẹ́yìn tí àti a bá ti lè tó a bá ti pé ọmọ ọmọ lọ lẹ́kẹ́ oṣù àlímọ̀ kínní oṣù àlímọ̀ kejì ìkìdáàdì kínní kan ó jáde sànàwí ó jáde tó lọ jámíà ni ó ti dé ó ti já àfa ọ lè tẹ́tìrà sílẹ̀ iwájú kó máa ké fún yàn àfa nìyẹn. ọmọ tó parí primary school wọn ní sọ pé kò lọ school wọ́n ní primary school ló lọ èyí tó lọ secondary wọ́n ní secondary ló lọ èyí tó lọ ẹ̀sìn wọ́n lẹ́sìn ló lọ. ó yàtọ̀ sí pé nǹkan kankan. n tiẹ̀ lè fìdí kò kọ́ ó. Allahu Akbar. èyí tí àfa àfihàn tó ń wo ni pé ìdí àfa iṣẹ́ ẹ̀kẹ́ papọ̀ mọ́tò lóhùn ọ̀rọ̀ ọlọ́run lànà ọkọ mbẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n wulẹ̀ kọ́kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba tó. ó kọ́ ni. ó kọ́ ni kò sọ́gbọ́n ẹ̀jẹ̀ a máa tọ̀ràn ìrẹ́wọ́ apẹ́ méjì èmi àti ẹni ìsìn olóòtú ká pé ọmọ àbá kan náà ni wá àyà kún un lọ. lápèjúwe ṣùgbọ́n ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wa ẹ̀jẹ̀ ibi tí wọ́n ti bí ìyá rẹ̀ yóò dàpọ̀ mọ́ ti bàbá wa ẹ̀jẹ̀ bí wọ́n ti bí ìyá tèmi yóò dàpọ̀ mọ́ ti bàbá wa ó ṣeéṣe kí ìwà tèmi tó burú ju tiẹ̀ lọ. yóò yàtọ̀ sí ó bá pé olóòtú ò rí bí àyè gbà mí yìí ṣé bọ́ ọmọ bàbá kan náà jọ ni wọ́n Allahu Akbar. yóò tó pẹja ó tún máa pẹja yóò mú táyé kẹ́yìn kan mọ́ ṣiṣẹ́. ó láwọn ọmọ mú very good. ẹ̀jẹ̀ bàbá ó parapọ̀ lójú kan ẹ̀jẹ̀ yẹn ní onípapọ̀. ok àfáà mi tó kọ́ mi ní kẹgbẹ́ ń bà mọ́ bàbá mi alájà ní àgbà nínú Ìkọ̀tún tí ẹ bá wọ́ sọ́dọ̀ wa Allah. owó tí ẹ bá pa wájú àwọn náà wọn ṣètò fún wa nílé bàbá wa pọfẹsẹ Ọ̀yáwọyè ní ọ̀sẹ̀ tó lọ. àlífà àgbà nu àlífà àgbà nìyẹn Allah. àlífà bàbá ọmọ yẹ nínú ok. tí ẹ tún jẹ́ àfáàfáà tèmi. Allah akbar. ok tí ẹ bá wá ṣe jókòó kan lọ́dọ̀ wa owó tí ẹ bá pa wájú wọn wọ́n wà wù àfáà kẹlẹ́gbẹ́ ọ̀tún wọ́n bù fún wọ́n wù àfáà kẹlẹ́gbẹ́ òsì wọ́n bù fún bọ́lá ń ṣe dá wọn nìyẹn Allahu akbar. kì í ṣe gbà fáà lọ́nà dábẹ́. ìwọ̀n bá àgbà tá a sì lò lọ́dọ̀ wọn ẹ̀kọ́ yẹn ní á kó àwa ìdọ́bẹ̀ wá sí lọ́tọ̀ àfáà mi ń dọ́bẹ̀ sí lọ́tọ̀ àtìyàwó ẹ̀. wọn àtìyàwó ẹ lọ ń ṣe ẹyin oúnjẹ fún àtẹyin àwọn ilé kí ó mú gàrí. nídìí eléyìí Allahu akbar. ẹ̀jẹ̀ ẹran ọ̀tọ̀ bẹ́ẹ̀ yẹn bá tún wá jọmọ ìyá kan náà ọmọ bàbá kan náà ọlọ́run tó lè ẹ̀jẹ̀ àdánwò lè tó ta sínú ẹ̀jẹ̀ tiẹ̀ tí nǹkan èèyàn mẹ́wàá tí ó fẹ́ pé kó jẹ́ tó àṣẹrí màámù ìmáàmù ti ń ṣáájú ìmáàmù Jamiu ìmáàmù Rotib inú ọjà máa ti sì ń tò lẹ́yìn rẹ̀ tí sì ń bá ìyàwó rẹ̀ sì sìnà. Allahu akbar. ẹ̀dùn ọ̀nà sẹ́wọ̀n yẹn sáfà àfáàní. ìjẹni ọlọ́run sí mẹ́ wá sí tí máa yọ ìjẹni ọlọ́run kúrò lára èèyàn. ok àfa pípẹ́ àníṣe pé wọ́n sọ̀gùn gidi fún yàn kíní kankan dé sára rẹ̀ ọkàn ẹ̀jẹ̀ lù ní jìbìtì ọba lù ní jìbìtì kí ló sáré kúrò lára àfa ìjẹni ọlọ́run kúrò mẹ́ tíjẹni ọlọ́run kò sábà tíjẹni ọlọ́run yìí kúrò lára ẹ̀ bọ́lá ọba ní ìlọ́kọ̀ á ní padà sára tiẹ̀ mọ́. tó bá ti kúrò lára rẹ̀ tó wọn bá nílò kò ní padà lára rẹ̀ mọ́. nígbà kí ló mú mi tí mo sọ pé tọ̀ olóòtú ìwọ náà máa jọ́gà mi o ọ̀gá mi ni ọ́ ṣé bẹ́ẹ̀ bùnmi ní kínní ilé ìbọn náà ká ti lọ ṣe ilé ọ̀gá ìjẹni ọlọ́run kúrò lára rẹ̀ pé sẹ́lẹ̀ tèmi náà tó gbà nǹkan yìí. ṣé àwọn ọmọ dààmú lọ bẹ́ẹ̀ dààmú lọ ní olóòtú ìjẹni ọlọ́run ló kúrò lára rẹ̀ ó ti gbàgbé ìpìlẹ̀. ó ti gbàgbé ìpìlẹ̀ pé bá a sì láwọn ṣeré ẹ wá gbọ́rọ̀ yìí nìsín kẹ́gbọ̀n pé ọ̀tọ̀ ni ìkan làáfà ọ̀tọ̀ ní jẹ́ni ọlọ́run. Allahu akbar. náà Ukiya ana rajulin. náà arákùnrin kan Ma qala sajaratin ta'abidu min dunillahi. ìtẹ́jú wọn lọ́wọ́ sọ gbogbo àwọn àfáà wa tí wọ́n kọ́ wa náà ni yóò ti yé arákùnrin yìí àfáà ni tó lọ lé kéwú tó lọ lé kéwú tó sì mọ̀ kéwú tó sì mọ̀. tó sì yè kóró tó sì tó lọ́mọ kéwú tó pọ̀ Allahu akbar. igi kan wá bẹ nínú ìlú wọn tí wọ́n ti máa sin òòṣà wọ́n bá pe kílẹ̀ fast Ta'abida min dunillahi faqadaba alayya. wọ́n bá igi yẹn ilé a máa sìn gẹ́gẹ́ bí ọlọ́run nílùú tí wọn. nínú yẹn Allahu akbar. àfáà yẹn wá bẹ nínú ìlú gbogbo ìgbà tí wọ́n fẹ́ sin igi yẹn ìmọ̀ ń jẹ́ bànújẹ́ fàfà yẹn náà Fa'akhadha fasama ukiba li ihmarihi. Fatawaji ila sajaratihi liyaqta'ahu. làbá yẹn wá gbèrò ń jọ kan pé ọdún tí a máa bọ igi example sìn bí odò Ọ̀ṣun wa ní kò ń bẹ̀ yẹn Allah. ọwọ́ tó ti súnmọ́ tí a fẹ́ lọ bọ igi àfáà wa gbèrò lọ́ba lọ mú àké pé owó ìpọ́ ń bẹ igi dànù Fatawajahu ila sajaratin liyaqta'aha. pé wọ́n bẹ igi dànù máa gé igi dànù mi ní jẹ́ kí igi òṣè kíni mi ní jẹ́ kó wúlò
láti jẹ́ pé kán lè má rí bọ́ mọ́. kọ́mọ̀ ìbọn mọ́. حياكم الله náà فليوكي إبليس بصورة الإنسان ọkọ̀ pàdé èṣù ni ọwọ́ pàdé èṣù نعم Suratul Insan ọwọ́sọ tó dáa بصورة الإنسان ọwọ́sọ tó dáa ọwọ́ ẹ̀wù tó dáa lọ́ba sàwọn alẹ́kùn àfà Wa alaikum salam. lèṣù bá pàdé àfà ọmọ pẹ́sù ni فقال له lọ́ba kí àfà yẹn الله بنصره náà فقال له lọ́ba dáhùn أين تذهب ó ní àfà mi dáadáa níbo lẹ́ ń lọ báyìí náà فقال إلى شجرة تعبد من دون الله ó ní mo bá lọ gé títí mẹ́nu ìlú wa tí wọ́n ń ṣe tí wọ́n ń pè lọ́lọ́ yìí tí ará ìlú wa fi tọ́lọ́lẹ̀ tí wọ́n ṣe tó pé igi ó ṣe ní àpè ní nǹkan àfa sọ fún kò mọ̀ pé èṣù ló ń pàdé lọ́nà حياك الله ó بنصره ní mo fẹ́ lọ gégi yẹn dànù. Náà, وعادة الله عادة أن قطعه ó ní ìgbèrò mi ni pé mo fẹ́ gé kó kúrò lórí ilẹ̀. Náà, فقال له إبليس lèṣù bá dáhùn عليه لعنة الله ìbínú ọlọ́kùn tó máa bá Allah لك náà ما لك ولا دعا قطعها فلم يدعها kan so فتعظم بصريا إبليس pé ìbílísà àti lọ́ba ní káfọ́ ọmọ lọ ọbẹ̀ pé káfọ́ ọmọ lọ gégi wọn ثلاثة bá مرات a bá ṣe fi àáké lẹ́nu mímú tó mú ìbílísà báyìí òkú mọ̀ pé sùn ló ń bá jà ọ̀nà tó dákú ni. حياكم الله fún àsìkò ẹ̀ẹ̀mẹ́ta wá ní ṣètọ́ọ̀nù yẹn lọ́lọ́ pàdé àfa yẹn kó tó débẹ̀ ìjọ àkọ́kọ́ èṣù lù ú àfa lu èṣù ó padà lé. ó padà lé حياكم الله ẹlẹ́ẹ̀kejì àfa tó lu èṣù ó padà lé ńgbọ́ ọdúnjọ́ kẹta ثلاثة مرات ńgbọ́ ọdúnjọ́ kẹta náà فلما عجز إبليس عنه lọ́ba tó pàdé arúgbó kan ó ti dàgbà jẹ́ sẹ́yìn pàfọ́ lè fọkàn sí pé ṣètọ́ọ̀nù ni mọ́ Allah عجز إبليس mọ́ عنه sọ́sọ́ قال له ارجي وانا اعطيك كل يوم اربعه àgbàlagbà ń bá sọ fún pé ìwọ àfa tí o tún fẹ́ lọ bí igi ní má lọ bí igi yẹn mo rí pé ní ó dìjà láàrin wa àti èṣù حياكم الله mọ́ lọ ọbẹ̀ ó ní lọ́wọ́ máa wo abí awọ rẹ tó o bá ti gégi yẹn كل يوم اربعه درهم ọmọ bá ẹ jẹ́ kí n sọ pé lójoojúmọ́ ọmọ bá 400,000 lápèjúwe lábẹ́ ẹ̀tẹ́ rẹ lójoojúmọ́ حياكم الله tó ti tó gbọ́ bùkátà láàrin ọ̀sẹ̀ kan pé 400,000 ọ̀sẹ̀ kan bó lójoojúmọ́ náà ọmọ bá كل يوم اربعه درهم ọmọ bá lábẹ́ ẹ̀tẹ́ rẹ o tó o bá ti lè fi igi ilẹ̀ tí igi máa sáyé tiẹ̀ lọ àfa ìwọ máa lọ ọbẹ̀ padà lé mọ̀wulẹ̀ dání mo kí ló máa fi wàhálà síra rẹ lẹ́sẹ̀ sí فقال رجل náà فقال رجل أتفعل ذلك فقال نعم lọ́ba dá lóhùn etí àgbàlagbà arúgbó yẹn kọ làfà náà bá tẹ̀lé náà ìjẹni ọlọ́run kúrò lára rẹ̀. فخرج ọlọ́tí ọlọ́gbọ̀n lọ́ba àfà padà lé Allah nígbà tó bá padà délé ó gbọ́rọ̀ owó. فلما رجع إلى لجدته سرا